ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa arákùnrin àti arábìnrin kan tí wọ́n ní gbọ́nmi sí omi òtó lẹ́ẹ̀rin àwọn méjèèjì yìí wọ́n jẹ́ òṣèré tíátà Yorùbá òní àwọn méjèèjì jẹ́ ṣùgbọ́n kí a tún tẹ̀síwájú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi èmi sì ni atọ́kùn ètò yìí ó yẹ ẹ máa bá wa ká lọ lórí ètò wa níbí ẹ fẹ́ rábàlẹ̀ kí ẹ wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí a ó máa sọ fún yín lénìí bí a ó sì máa tẹ̀síwájú. Lizzy Anjorin àti arákùnrin tí a mọ̀ sí Àríjàn tí àwọn kan tún pè ní Portable ọ̀rọ̀ wọn ni a wá sọ fún yín lénìí ṣùgbọ́n kì í tiẹ̀ ṣe ọ̀rọ̀ Lizzy àti arákùnrin tí a mọ̀ sí Àríjàn kì í ṣe nǹkan láti wá sọ àárín Lizzy àti àwọn ọmọ arákùnrin yìí òun là wá sọ̀rọ̀ nípa lénìí àti ìyàwó arákùnrin yìí tí a mọ̀ sí Portable ìyàwó rẹ̀ ó ti jáde ó wá sọ̀rọ̀ wípé kí Lizzy Anjorin kí ó dẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ òun kí Lizzy dẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ òun kí ó má sì ṣépè fún àwọn ọmọ òun mọ́. Arábìnrin yìí ó sunkún síta gidi gan ni ó sọ̀rọ̀ wípé tí Lizzy Anjorin tí ò bá dẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ òun wípé òun máa fi ọlọ́pàá òun máa fi gbé Lizzy Anjorin ni. Arábìnrin yìí ó tún sọ̀rọ̀ ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ó ní lẹ́ẹ̀rin Lizzy àti ọkọ òun ni ìjà wà wípé kó má ṣe fi ọ̀rọ̀ àwọn ọmọ òun àti ọ̀rọ̀ òun kó má ṣe gbé wá sí inú ìjà àwọn méjèèjì ó ní wípé kí ó má ṣe gbìyànjú ẹ̀ rárá nítorí pé èpè tí òun ṣe fún àwọn ọmọ òun ó ní ó ti pọ̀ jù. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n bá òun bẹ Lizzy Anjorin kí ó má ṣe ṣépè fún àwọn ọmọ òun mọ́. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ nìyí. Nípa ti ìyàwó Àríjàn Portable nìyẹn a kàn máa sọ̀rọ̀ nípa ti ọmọ rẹ̀ àkọ́bí Portable tí òun náà jáde wá sọ̀rọ̀ wá bú Lizzy Anjorin. Arákùnrin yìí tí a kò mọ orúkọ rẹ̀ ó jáde òun náà ti jáde wá bú Lizzy Anjorin òun náà tó wá wọ̀nà Lizzy Anjorin gidi gan ni nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé kí Lizzy Anjorin kí ó yé ṣépè fún àwọn ọmọ rẹ̀ ọ̀hún ó ní wípé kí Lizzy Anjorin kí ó jáwé àgbéjẹmọ́wọ́ ó ní kí ó jáwé àgbéjẹmọ́wọ́ wípé kí ó má ṣe ṣépè fún àwọn ọmọ ó ní wípé àwọn ò nífẹ̀ẹ́ sí rárá. Ó ní ìjà tí ó bá wà lẹ́rìn àwọn àti tó bá wà lẹ́rìn Lizzy Anjorin àti bàbá àwọn wípé kí wọ́n wá bí wọ́n ó ṣe yanjú rẹ̀ lẹ́rìn ara wọn. Àwọn ọ̀rọ̀ tí àkọ́bí arákùnrin tí a mọ̀ sí Portable tí ó sọ nìyí. Ẹ̀yin èèyàn wa kí lẹ̀yin lérò? Nǹkan tèmi lérò ni wípé ìjẹ́ ó yẹ kí àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ àwọn ìdílé rẹ̀ kí wọ́n tó máa fẹnu sí ọ̀rọ̀ yìí ìjẹ́ kì í ṣe pé ó yẹ kí wọ́n kàn lélò kí wọ́n kàn wà ní lókè kan máa observe. Ẹ̀yin èèyàn wa kí lẹ lérò? Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ ní inú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ìjìnlẹ̀ ọmọ Yorùbá lórúkọ tèmi èmi sì ni atọ́kùn ètò yìí ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.